أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. الحمد لله الجواد الكريم الذي جعل شهر رمضان شهر القربة والبركة. أصلي وأسلم على البشير النذير محمد بن عبد الله وعلى آله وصحابه أجمعين. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba ọlọ́rẹ, ọba alápọ̀nlé, ọba tí ó ṣe oṣù Ramadan tó ṣe ní oṣù tí yóò fi fà wá mọ́ra, oṣù tí àlùbáríkà pọ̀ ń bẹ, tí Ọlọ́run ọba Allah máa ń ta wá lọ́rẹ, tó jẹ́ pé oṣù náà ó kún kẹ́kẹ́ fún àforíjì Ọlọ́run, àánú Ọlọ́run. Òun náà làwẹ̀ Ramadan, oore òun náà ló wà nínú àwẹ̀ Ramadan. Oṣù Ramadan oṣù àpọ́nlé ni. Ọlọ́run ọba Allah tó wá fà wá sínú àlùmọ́ ànábì tí wọ́n máa gba àwẹ̀ náà, ọba náà lọ́ba tá a dúpẹ́ fún o. àwa bẹ̀ gbogbo àwẹ̀ tí a ń gbà àti àwọn iṣẹ́ olóore tá à ń ṣe kọ́lọ́mọ́sá gbà lọ́wọ́ wa. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábé àti gbogbo àwọn ẹni rẹ̀. eléyìí tí a máa fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí, òun náà ni as-siyamul kamilu al-maqbul, àwẹ̀ completed fasting, àwẹ̀ tó pé, àwẹ̀ tó máa ní ìtẹ́wọ́gbà ní pípé. ìtàǹgbọ́ yín bẹ́ẹ̀ òun náà ni pé a gbọ́dọ̀ gbìyànjú kó jẹ́ pé a gba àwẹ̀ pẹ̀lú gbogbo nǹkan tọ́lọ́run ọba Allah ní ká fi gba àwẹ̀. àwọn wo ni wọ́n ń gba àwẹ̀ gan-an? àwẹ̀ wo lọ́lọ́run ọba Allah ló fẹ́ gbà lọ́wọ́ wa? àwẹ̀ wo ni máa ní ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run? àwa tá à ń gba àwẹ̀ pọ̀, àmọ́ àwa tó jẹ́ pé àwẹ̀ wa àbújẹ́ ń jẹ́kù òun lọ́pọ̀ jù. ẹlòmíì àwẹ̀ rẹ̀ bí sí ń gbà náà ní ń bàjẹ́. ẹlòmíì ládá tí wọ́n ń fún nínú àwẹ̀ rẹ̀ ìdajì ládá tó yẹ kó gbà ní. ẹlòmíì wọ́n ń fún ní ládá àwẹ̀ o, àmọ́ ó lè má ju 10% lọ nínú 100. òun náà gba àwẹ̀, òun náà gba ládá, nígbà tí kò gba as-sawmu al-kamil. gbogbo àwọn láti mọ òfin tó di àwẹ̀ àti àwọn tó yẹ ká máa ṣe nínú àwẹ̀. èyí tó máa jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ wa òun náà ni ma huwa as-sawmul kamil al-maqbul. àwẹ̀ wo làwẹ̀ tó pé pérépéré, àwẹ̀ tó dáa jù tí Ọlọ́run ọba Allah ń retí lọ́wọ́ mi àti lọ́wọ́ òwò náà. abẹ́lẹ́ nínú àánú rẹ̀, àwẹ̀ yìí tí abágbà kọ́lọ̀ mọ́sà ṣe ní as-sawmu al-kamil. sawmu Ramadan, ẹ̀yin bàbá wa, ẹ̀yin ìyá wa, ẹ̀yin sisters wa, brothers wa, àwa mùsùlùmí àgbáyé, ẹjá lè mọ̀ pé àwẹ̀ Ramadan ibadatun badaniyatun sanawiyya, ìjọsìn tá a fara ṣe ni. ó wá jẹ́ ẹ̀kan lọ́dún la máa ń ṣe bẹ́ẹ̀. katabahu Allahu ala al-mu'minin, Ọlọ́run ṣe àwẹ̀ yìí ní ọ̀ranyàn lérí gbogbo àwọn tí wọ́n bá gbọ́ Ọlọ́run gbọ́. àwọn tí wọ́n gbọ́ Ọlọ́run ọba gbọ́, Ọlọ́run ọba Allah ò pè wọ́n kán gba àwẹ̀, nítorí pé àwẹ̀ kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ wọn ìgbàgbọ́ ló ṣe kíni, ìgbàgbọ́ lọ́kàn.
nígbà ó jẹ́ pé ẹni tí ń gbà àwẹ̀ gan tó nígbàgbọ́ níjọ́ tó bá ti ṣàì gbàgbọ́ gbogbo àwẹ̀ tó lóun gbà yẹn Ọlọ́run ò ní gbà mọ́ kọ́lọ́run lè ba ìgbà àwẹ̀ wa ló fi sọ fún wa yìí pé kárí pé iman ó ti wà ńlẹ̀ ká tó gbà àwẹ̀ Ọlọ́run wá pé gbogbo àwa tí iman wa ti wà ńlẹ̀ táwa ti gbàgbọ́ a'udhu billahi minash shaitanir rajim Ọlọ́run bá ní ya ayyuhalladhina amanu Ọlọ́run bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo kutiba alaykumus siyam mo ṣe ní dandan fún yín kẹ́ má gbààwẹ̀ alaykum ẹ̀yin olùgbàgbọ́ kutiba alaykum ẹ̀yin ẹ̀rìn gbogbo yẹn kọ́ ló ń pè Ọlọ́run musa fèmí náà sínú àwọn alladhina amanu o Ọlọ́run musa fi wọ́n náà síbẹ̀ ẹnu nìkan kọ́ láàfi ṣe alladhina amanu nílẹ̀ Yorùbá wọ́n ní ayọ́ alladhina amanu gbogbo akálùkù ní naam kò rí bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá gbogbo ẹni tó ṣe náàmù kọ́ ní olùgbàgbọ́ òdodo torí kò mọ tí wọ́n ń pè ní imáni gan kọ́lá ìmáàmù mi ọ̀mọ́ àfáà mi gan kò yé mùdírù mi gan kò yé àyìnbó àwọn olóyè mọ́sálásí tí wọ́n mọ́ tán pè ní al-iman lọ́lẹ̀ kọ́ iman kò sì wá ní iman kò tó gbà rẹ̀ Ọlọ́run bá ní kutiba alaykumus siyam ẹ̀yin olùgbàgbọ́ òdodo mo ṣe ààwẹ̀ lọ́ranyàn fún yín kama kutiba alal ladhina min qablikum gẹ́gẹ́ mo ṣe ṣàwẹ̀ yìí lọ́ranyàn lérí gbogbo àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ṣíwájú yìí táwọn náà ti lọ nínú àwọn ànábì Ọlọ́run táwọn wòlíì Ọlọ́run àwọn min qablikum nìyẹn táwọn náà tọ́lọ́run ti yọ́nú sí wọn tọ́lọ́run ti gbẹ̀sìn wọn tọ́lọ́run ti fi wọn sínú gbádùn nínú sàárè tí wọ́n padà wà janna jọ́ al-qiyama àwọn tí wọ́n síwájú náà àwọn ẹni rẹ̀ Ọlọ́run ní àwọn náà gbààwẹ̀ ẹ̀yin náà olùgbàgbọ́ òdodo lẹ́yìn náà dandan ní káyìn náà gbààwẹ̀ la'allakum tattaqun Ọlọ́run bá ní kẹ́lẹ́ bá lékún ní ìbẹ̀rù Ọlọ́run mo ṣe ní kẹ́ gbààwẹ̀ kẹ́lẹ́ bá lékún ní ìbẹ̀rù Ọlọ́run mo bí Allah nínú àánú rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọṣà léwa kún ní ìbẹ̀rù rẹ̀ ìbẹ̀rù Ọlọ́run òun náà ní máa mú yàn di ẹlẹ́sìn ìbẹ̀rù Ọlọ́run ọba ní máa mú yàn di oníwà ìbẹ̀rù Ọlọ́run ọba ní máa mú yàn rìn lérí ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìbẹ̀rù Ọlọ́run ọba ní sábàbí oríire ayé àti tọ̀run. Quran 2 verse 183 lọ́lọ́run ọba aláàtí ń sọ̀rọ̀ yìí Quran 2 verse 183 Suratul Baqarah ayah 183 ìbẹ̀rù Ọlọ́run ti pè wá gbogbo àwa tí àbáwá tí ní iman al-iman billah wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wal qadar khairihi wa sharrihi nígbà tí Jibril tó wá bí anabi wa Muhammad sallallahu ìgbé rẹ̀ anabi akhbirni anil iman kí ni wọ́n ń pè ní iman anabi náà tó mìíràn billah ọgbà aláàgbọ́ bóun ló dá gbogbo nǹkan òun ní darí gbogbo nǹkan òun ló sì yẹ ká máa sìn lóun nìkan a sì gbọ́dọ̀ gbára lé lómi àfọwọ́ nìkan a gbọ́dọ̀ wọ́n náà lọ́wọ́ lọ́dẹ lómi àfọwọ́ nìkan a gbọ́dọ̀ pè é lómi àfọwọ́ nìkan a gbọ́dọ̀ wá ìsọ́pẹ̀ lómi àfi pẹ̀lú òun nìkan ìtọ́ ń pè ní màní. gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n ń gbààwẹ̀ ní tí wọ́n gbàgbọ́ nìyẹn tọ́lọ́mọba aláàfin ní ká máa gbààwẹ̀ ẹ̀wá mẹ́yà àwọn èèyàn tí wọ́n gbọ́n tí mo sọ yìí gbọ́ lẹ́ni tí ń sin orò tí tó ń wá mọ́sálásí láàpẹ́ ń gbààwẹ̀ àbẹ́ni tó gbà pé kádàrá òun èyí tó da tí ò da ọ̀dọ̀ ayé ló ti wá kò gbà pé ètò Ọlọ́run lérí òun ní ń ṣẹlẹ̀ Ọlọ́run ò kọ aburú fún un Ọlọ́run ò kọ aburú fún ọ àmọ́ Ọlọ́run kọ àdánwò fún ọ. èyí ń gbàjọ́ àlùkìyámà gbọ́ yẹn ní dáùtù ẹ̀ ẹni máa ń dáùtù ọjọ́ àlùkìyámà kọ́ láwẹ̀ o ọgbà àwọn òjíṣẹ́ gbọ́ ò ní dáùtù ẹ̀ especially Muhammad sallallahu alayhi wa sallam ọgbà àwọn àǹtẹ̀rà gbọ́ ò ní dáùtù ẹ̀ o ọgbà díìsì gbọ́ ò ní dáùtù ẹ̀ o ọgbà màláíkà gbọ́ ò ní dáùtù ẹ̀ o ọgbà kádàrá gbọ́ ìpè ìtọ́sẹ̀lẹ̀ yìí bọ́lọ̀ ń ṣe fẹ́ ni kì í ṣe pé nìkan ló fẹ́ bẹ́ẹ̀ nígbà náà lọ́wọ́ kàwé tó o bá ti gba àwọn tí mo sọ yìí gbọ́ ó ti sinú alladhina amanu
kí kálukú lọ lè chẹ́kì ọkàn rẹ̀ dáadáa kó o tó máa fi bí para rẹ o torí tó o bá nígbàgbọ́ tó o bá ń gbààwẹ̀ ọ̀ láwẹ̀ o tó lọ́lọ́run ò pè ọ́ pé kó gbààwẹ̀. limadha kataba Allahu ala al-ibadi hadha as-siyam kí ló dé tí Ọlọ́run ọba Allah ṣe àwẹ̀ yìí lọ́ranyàn lérí gbogbo àwọn ẹrú litatuhhiril qulub wọ́n nítorí kọ́kàn wa kó lè bá a mọ́ ẹ̀rí tó ní la'allakum tattaqun Ọlọ́run wọn ní ká ẹ lè lékún nípa ayọ̀ Ọlọ́run ṣé tọ́kàn bá ti páyọ̀ Ọlọ́run ìtọ́ da ni ọmọ ṣe ẹni yẹn ìtọ́ da ni ọmọ ṣe ẹ lè rẹ́ nìkan tó páyọ̀ Ọlọ́run kẹ́ ẹ sàbámọ̀ láti bá a lò ẹ lè fẹ́yàwó ẹ lè lọ́kọ tó páyọ̀ Ọlọ́run kẹ́ ẹ mọ́ gbádùn ẹ lè bẹ́ni tó páyọ̀ Ọlọ́run ṣòwò oye kẹ́ ẹ sọ́ọ̀tì ẹ lè múlé tu ẹni tó páyọ̀ Ọlọ́run kẹ́ ẹ sàbámọ̀ ẹ lè bẹ́ni ẹni tó páyọ̀ Ọlọ́run gbé oye kẹ́ wá rí ìnira lára rẹ̀ ẹni tó páyọ̀ Ọlọ́run gan ò ní fara rẹ̀ lọ síbi tí ó ti ní problem bọ́lọ̀ bá dáwọ́ ọkàn dáwọ́ ni òun gan fún rẹ̀ kò ní ṣe tọ́lọ́wọ́n bá aláwọ̀ fi bínú sí tọ́lọ́wọ́n fi jẹ́ ń yà tó fi dà á láàmú láyé tọ́lọ́wọ́n sá fi asúnà wọlé bẹ̀rù Ọlọ́run ọba wa ìbẹ̀rù Ọlọ́run ọba máa ń jẹ́ kéèyàn ó fọkànbalẹ̀ sí Ọlọ́run wọ́n ní iná àwọn àǹfààní táàrí inú àwẹ̀ Ramadan ni wa ghufrani dhunub Ọlọ́run tó wá sọ fún wa yìí pé wọ́n ṣàforíjì fún wa látẹnu Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wa ziyadati taqarrubi ila Allah bi anwa'il ibadat a tún wá lékún ní ìjọsìn àwọn ìjọsìn wa máa pọ̀ nínú Ramadan a máa ṣe lọ́sàn-án a máa ṣe lóru oṣù kan yẹn bóyá 29 days or 30 days yẹn àwọn fáìlì wa máa kún kẹ́kẹ́ fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣẹ́ẹ̀rẹ́ léyìí tí ò sí nínú àwọn oṣù mi wa ijabati da'wat àdúrà máa gbà ogún ọmọ ṣẹ́ ọlọ́wọ́n bá Allah yóò máa grant àwọn prayers wa wa tahdhib al-akhlaq àwẹ̀ yóò tún wá ṣe nígbà tó kàn bá ti dá definitely ìwà gbọ́dọ̀ ṣe kíni ìwà gbọ́dọ̀ dá ayé àtọ̀lẹ́dàá wọ́nrán gbogbo àwọn ìwàkiwà ọ̀rọ̀kọ̀rọ̀ ìsọkúsọ ìwòkiwò gbogbo ó dópin àwa ní àlàáfíà ara a máa ṣe dáadáa àwọn ìwàkiwà ó kú ò torí àwẹ̀ Ramadan wal i'tiq minan nar ọlọ́run ọba Allah yóò tún wá yọ okùn náà kúrò lọ́rùn àwọn tó bá gbààwẹ̀ nígbà tí ń gbààwẹ̀ tó bá yẹ lọ́wọ́ ọba Allah máa pa orúkọ àwọn èèyàn kan rẹ́ nínú ná torí kò sẹ́ni tí ò ní ààyè tọ́lọ́run pèpè àkàlẹ̀ sínú àlìjánà ọlọ́run sì pèpè àwọn ààyè kan kalẹ̀ sínú ná kò sẹ́ni tí ò ní síìtì lọ́nà méjèèjì Ànábì wa ní gbogbo alalẹ́ nínú Ramadan gbogbo alalẹ́ walillahi utaqa'u minan nar walillahi utaqa'u minan nar Ànábì ní Ọlọ́run ọba aláwọ̀ máa yọ ọkùn àwọn èèyàn kúrò nínú iná Ọlọ́run máa yọ ọkùn náà kúrò lọ́rùn àwọn èèyàn Ànábì ní Ọlọ́run máa yọ ọkùn náà kúrò lọ́rùn àwọn èèyàn wa dhalika kulla layla ní gbogbo òru kọ̀ọ̀kan lálẹ́ Ramadan òru àkọ́kọ́ òru ẹlẹ́kejì ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin tí Ramadan wọn fi tán ni wọ́n máa kó àwọn èèyàn rẹ̀ kúrò nínú iná pé lágbájá ọ̀wọ́ náà lágbájá ọ̀wọ́ náà lágbájá ọ̀wọ́ náà àwọn tọ́lọ́run ti yọ ọkùn náà kúrò lọ́rùn wọn ní last time nígbà tá a gbà wẹ̀ tí àwọn bá gbà àwẹ̀ tọdún ní táwọn ò ní gbà àwẹ̀ tọdún ní wọ́n ti dánwò àlìjáná náà nìyẹn nínú Ramadan Ọlọ́run grant àlìjáná wọn alalẹ́ Ọlọ́run ọba Ọlọ́run mọ̀ ṣe bẹ́ẹ̀ kọ́lọ́mọ́sá fìhà náà sínú àwọn tọ́lọ́run ọba aláwọ̀ fèrèjì Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní tí Ramadan bá dé Ànábì àní atakum Ramadan oṣù Ramadan ti wọlé o shahrun mubarak oṣù albarika ni o ẹ tètè máa wá albarika nú ẹ faradallahu alaykum siyama Ọlọ́run ṣe àwẹ̀ rẹ̀ ní dandan fún gbogbo yín o tuftahu fihi abwabul janna Ọlọ́run ọba Allah máa ṣílẹ̀kùn àlìjánná fún gbogbo yín o nínú oṣù yẹn kẹ́ ẹ máa ṣiṣẹ́ rí wa tughlaqu fihi abwabul jahim Ọlọ́run máa ti iná jahim àwọn iná lẹ̀kùn jahannam Ọlọ́run máa tilẹ̀kùn náà o kẹ́mẹ́ bá a máa ṣiṣẹ́ bú wa tughallu fihi maradatu ash-shayatin àwọn marada àwọn náà pè ní maradatu shayatin ruwasa àwọn àgbààgbà àlìjànú tí wọ́n já àwọn baálẹ̀ mágàjí tí wọ́n já àwọn ọba
àwọn káàtó ní àlìjànú tí wọ́n lè pààyàn ọgọ́rùn papọ̀ tí wọ́n da àlámọ̀rí ẹ̀rú láàrin ìṣẹ́jú kan àwọn àjànú burúkú tí wọ́n máa ń ti àwọn èèyàn mọ́lẹ̀ tí wọ́n máa ń rán àwọn ọmọ wọn sí àwọn èèyàn tí wọ́n máa àtàkì àwọn èèyàn tí wọ́n máa ń tẹ àwọn èèyàn lérí ba láti tàpá sófin ọlọ́run ọba ní anábì ní watugallu fihi nínú oṣù yẹn a máa dè wọ́n mọ́lẹ̀ òfin riwaya wasuffidat shayatin wasulisilat shayatin ọlọ́run máa dè wọ́n mọ́lẹ̀ wọ́n wà ń bẹ̀ lóṣù jẹ́ pé yọmọ yàyín lẹ́nu fí Ramadan bá wọlé ẹni tẹ́ ẹ̀rù para ẹ̀ lè balẹ̀ ara rẹ̀ ó sì balẹ̀ ẹbí ẹ̀kọ́ kì í sagbára ẹ̀ agbára ta ni jama agbára lan ẹni tẹ́ ẹ̀rù pólí wá mọ́sálásí yóò sì wá ẹni tẹ́ ẹ̀rù pólí gbààwẹ̀ yóò sì gbààwẹ̀ ẹni tí wọ́n bù tó máa fọyàn lérí ẹ̀dẹ̀ ni ọ̀sà àwẹ̀ ọ̀sẹ̀nú àwẹ̀ ó ẹ̀jẹ̀ máa lọ́jọ́ ẹ̀dẹ̀ gáréjì báyìí gbogbo ọ̀ka ọ̀hún gbogbo àwọn olórin fújì gbogbo wọn kólú àtọrin wọlé ẹni lẹ́nìkan kálukú torí pé àwọn àṣetánì tí wọ́n ń tẹ̀lé wọn ti dẹ̀ wọ́n mọ́lẹ̀ àánú látọ̀dọ̀ Ọlọ́run ànábì ní orí tọ́lọ́ ṣe fún yín nìyẹn o bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ẹ bá tó máa dá àwọn ọ̀ràn míì ní Ramadan tó lágbára ẹ bá ti gbọ́ lọ́wọ́ bá aládé àwọn ṣayàtì Ọlọ́run dé wọn mọ́lẹ̀ fún yín mọ́rádà àwọn àgbààgbà nínú àwọn àlìjànú Ọlọ́run nìkan Ọlọ́run so wọn mọ́lẹ̀ àṣẹ náà ni o ẹdún mi tẹ́ wá yẹn ẹ má da àwọn ẹrú mi láàmú ẹdí wọn ráyè súnmọ́ mi wa fihi laylatun hiya khayrun min alfi shahr ànábì ní ẹ múra oṣù yìí ti wọlé o nínú oṣù yẹn òru kan wà ń bẹ ìbádà téèyàn bá ṣe ń bẹ ó lóore ju ìbádà téèyàn bá ṣe lẹ́gbẹ̀rún oṣù lọ o ó dà ní Laylatul Qadr man hurima khayraha gbogbo ẹni tí wọ́n bá ti ṣe oore bẹ̀ léèwọ̀ fún tí ò rí dáadáa ṣe ń bẹ faqad hurima òun gangan ni ọlọ́run ọba aláàbá tiẹ̀ jẹ́ òun gangan lọ́lọ́run ṣe oore léèwọ̀ fún ẹni náà oore ilé oore mọ́tò àbí oore dúkìá property ipò ayé oore náà ni oore Laylatul Qadr oore lòun náà ànábì ní ẹni tí wọn bá ti fún lóore oore Laylatul Qadr kò sóore kan tó wọn fún láyé mọ́ gbogbo tó wà lọ́wọ́ rẹ̀ pátá oyè fake lásán òfegè ni torí pé òru yẹn ni wọ́n kọ kádàrà nítorí máa ṣẹlẹ̀ lọ́dún kan nítorí wọ́n bá kọ lóru yẹn òní ọ̀ṣẹlẹ̀ sí ọyẹ́ pọ́dún kò ní yẹ kọ́lọ́n wá ṣàánú yẹn kéèyàn wá rí oore lóru yẹn níbo ni òru yẹn wá wà ó wà nígbẹ̀yìn Ramadan níbo ni inú Ramadan òun náà ni oore yìí wà ọlọ́mọṣà fi wá sẹ́kọ̀ọ́ ń gé oore náà asọ́mu alikamili ẹ̀yin bàbá wa ẹ̀yin yá wa afẹ́ gbààwẹ̀ gbogbo àná la fẹ́ gbààwẹ̀ gbogbo àlà ń retí pé afẹ́ gbààwẹ̀ gbogbo wa nínú wa ń dùn pé àwẹ̀ ti dé àwẹ̀ tá a gbà lọ́dún ní kó jẹ́ completed fasting asọ́mu alikamili alimakabul àwẹ̀ tó kún kẹ́kẹ́ àwẹ̀ tó ní kìmí nínú kí ládàá rẹ̀ kó lè bá a pọ̀ ju àwọn àwẹ̀ tá a ti ń gbà sẹ́yìn lọ. la yaqtasiru ala al-imsak wọ́n ní àwẹ̀ kọ̀mọ̀mọ́ lérí pé àmọ̀ jẹ́ àni ta'ami wa sharab àmọ̀ mu wal jima' àmọ̀ súnmọ́ yàwó wa àtọkọ wa lọ́sàn-án Ramadan sọmọ pé definition àwẹ̀ náà nìyẹn ká má jẹ ká má mu ká má súnmọ́ yàwó wa lọ́sàn-án Ramadan àtàwọn nǹkan mìíràn tí mo ń já àyàn láwẹ̀ wọ́n ní àwẹ̀ òpin síbẹ̀ o àwẹ̀ òpin síbi mo sá jẹun látàárọ̀ ẹ̀yìn sì mú ẹ̀yìn dẹ̀ súnmọ́ kọ́ mi àti ìyàwó mi mina alifajiri ila alghurub àlátà alifajiri tóorùn fi wọ̀ àṣekán bẹ́ẹ̀ wọ́n ní àwẹ̀ òpin síbẹ̀ o bali huwa bima yẹlẹ wọ́n ní àwọn nǹkan tí máa ń jẹ́ kí àwẹ̀ yẹn ó pé téèyàn ó fi jẹ́ àgbàwẹ̀ lóòótọ́ wọ́n ní àmọ́ àmọ́ nínú àwọn nǹkan tí ń bọ̀ yìí alákọ̀ọ́kọ́ siyamul qalb òun náà ní àwẹ̀ ọkàn al-imsak ani shirik tá a bá ń gba àwẹ̀ àjẹ́ àmú a gbọ́dọ̀ gba àwẹ̀ ọkàn kí ni àwẹ̀ ọkàn òun náà ni pé kí ọkàn ó kóra ró níbi ẹbọ gbogbo ọ̀ràn ẹbọ tá a mọ̀ yẹn
àti tí máa sọ̀yàn di kèfèrí yẹ wọ́n bá wọn ṣe kan tó sì ń gbàwẹ̀ tó bá náà ń gbàwẹ̀ tí ó tún ṣẹbọ àbọ̀ wọn ń gbàwẹ̀ ó tún ṣògùn ó ń gbàwẹ̀ ó tún síngbẹ́rẹ́ ó tún da nǹkan jẹ ó tún lo nǹkan lẹ́yìn ìgbà tó bá sínú tán ó tún fọ nǹkan kan jẹ kó tó jẹ sààrì wọ́n ní ọgbàwẹ̀ torí ọlọ́run bá ní la in ashrakta la yahbatanna amaluk ọlọ́run bá ní tẹ́ bá tún mú ẹbọ mọ́ ìjọsìn òun ọlọ́run bá sì bà iṣẹ́ yín jẹ́ àwẹ̀ rẹ ti bàjẹ́ ọ̀làwẹ̀ eléyìí náà ó dẹ̀ fi obi pamọ́ fún 29 or 30 days yóò sì lóun gbàwẹ̀ òun sì ní olórí ológun àdúgbò òun ni àfọ̀njálàbí ẹlẹ́bọ tí gbogbo yẹn mọ̀ gbogbo ẹni tí máa ń ṣe ẹbọ tí ń ṣáájò tí ń ṣoògùn ẹbọ gbogbo wọn pátápátá wọn ò láwẹ̀ ọlọ́run bá aláàfin pe àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ò pè wọ́n ó ní yá ayọ̀ alladhina amanu ọlọ́run bá ní mo pè ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀yin tẹ́ gbà fún ọlọ́run tẹ́ dúró tọ́ ọlọ́run tẹ́ ẹ̀sìn kan míì tẹ́ ẹ̀dẹ̀ wá gbára lọ́dọ̀ ẹlòmíì yàtọ̀ sọ́dọ̀ ọlọ́run fádà ti sùn ọlọ́run lẹ́sìn iyyaka na'budu yín àti wá iyyaka nasta'inu yín ò ṣe kíní kò bàjẹ́ iyyaka na'budu ni pé ká máa sàlá nìkan ká máa wọn ṣẹbọ wá iyyaka nasta'inu ni pé ká máa ṣàdúrà nìkan ká máa bá wọn ṣògùn ẹ wá wo ya aláàjì àti ọ̀làwẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ wo ya aláàjì tí ọ̀làwẹ̀ ẹ wo ya àfa ìmáàmù gan tí ọ̀làwẹ̀ torí gbogbo àwọn kinní rẹ̀ tó fi pamọ́ yẹ tí Ramadan bá tún tán yóò tún padà síbẹ̀ ó sì bìlífù pé kinní yẹn náà lè wọ́n máa fi ṣàyè pé agbára ń bẹ àwa débi agbára òun náà kì í sàlùkọ́ra àwa rí i pé táwọn kèfèrí kó sọ́dọ̀ lòun náà kó sọ́dọ̀ nípè ní agbára ọgbàwẹ̀ o yọ̀ọ̀dà kọ gbàwẹ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run ní yá ayọ̀ alladhina amanu ọlọ́run ní mo pe ẹ̀yin olùgbàgbọ́ kutiba alaykumus siyam ẹ̀yin ní ká gbàwẹ̀ ìwọ́n ọ̀dẹ gbàgbọ́ ó ní tó gbàgbọ́ náà nítorí gbàgbọ́ yìí náà ni òní yẹ kọ́ láwẹ̀ àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá alùsùn náà jàmáà ọlọ́run bá alá ọmọ jà padà sẹ́yìn mọ́ kò sẹ́ni kan tí ń bá wọn bọ̀ kankan kò sẹ́ni kankan tí ń lọlé lógun bàbá fẹ́ sin Allah bàbá fẹ́ sẹ̀sìn á sin Allah tàbá sì fẹ́ wọ́n ràn lọ́wọ́ tàbá ní challenge tó rà mọ́ ní challenge à ní problem but àmọ́ ní challenge tí challenge bá dé nínú ayé a máa pè ọlọ́run a sì mọ orúkọ ọlọ́run táwọn máa fi ń pè ọlọ́run àwọn orúkọ tó wà ní Kùránì àti àdìsí yẹn náà ni torí pa àgbàgbọ́ tá a bá fi pè é yóò dẹ̀ dá wa lóhùn ìwọ náà di alùsùn náà kọjọ́ tó lọ ò ní problem bọ́ bá ní challenge gan ọlọ́run padà mú challenge yẹn kú ọkàn rẹ̀ dẹ̀ balẹ̀ nínú ayé. àsùyàm ní tí wọ́n ń pè ní àwẹ̀ siyamul qalb òun náà ni kọ́kàn wà yín náà kóun náà kóra dúró kúrò níbi ẹbọ lẹ́yìn náà àsùyàmul ladhi fihi al-ikhlas wal-ihtisab àwẹ̀ tí ọlọ́run bá aláà máa gbà lọ́wọ́ wa ní àwẹ̀ téèyàn bá gbà nítorí ọlọ́run téèyàn sì gbà nítorí pé òun retí ẹ̀san lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nìyẹn a gbọ́dọ̀ gba àwẹ̀ yẹn náà kóra dúró kó ẹ̀sìn rẹ dúró kó lọ́dọ̀ gbogbo ẹni tó yàtọ̀ sí ọlọ́run má torí ẹnì kankan gba àwẹ̀ lẹ́yìn ọlọ́run ẹ mọ̀ káwọn obìnrin mi ń gba àwẹ̀ ẹ̀sìn tó jẹ́ pé ń gbà nítorí ọkọ rẹ̀ pé aláàjì ní agbáwẹ̀ ẹlòmíì ń gba àwẹ̀ nítorí pé tábà ń gba àwẹ̀ oṣù àwẹ̀ ọmọ ti sàárà ọmọ ń bòyàn nìkan ẹlòmíì máa ń gba àwẹ̀ nítorí pé ojú ká mọ́ tí ó bá sí ní ibi táwọn aláwẹ̀ wà kò ní ṣe kíní kò ní gbàwẹ̀ àwẹ̀ tó bá gbà nítorí Allah kó o sì gbà nítorí pé o fẹ́ gbẹ̀san lọ́dọ̀ Allah má gbà nítorí nǹkan kan nínú nǹkan ayé téèyàn máa ní pé àbúrò téèyàn bá ti gbàwẹ̀ àfáàní téèyàn bá ti gbàwẹ̀ wọ́n ní àwọn ra aṣọ ọdún fún mi àwọn ra bàtà torí bàtà ló ti ń gbàwẹ̀ gbà nítorí Allah kó o sì máa ní ìrànkàn kó o fẹ́ gbẹ̀san lọ́dọ̀ Allah Ànábì ní man sọ́ma Ramadana imanan wa ihtisaba Ànábì ní gbogbo ẹni tó bá gbààwẹ̀ Ramadan imanan billah tó nígbàgbọ́ sí Ọlọ́run wa ihtisaba tó sì ìrànkàn kó o fẹ́ gba ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run lòun ti fẹ́ gbẹ̀san kì í sọ̀dọ̀ àwọn èèyàn
gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú Ọlọ́run ni a máa parẹ́ fún man qama Ramadan Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tó bá ìnàró tí ń kí tarawih ìmánà wa ihtisaba nítorí ìgbàgbọ́ wa ihtisaba ó sì ń retí ẹ̀san lọ́dọ̀ Ọlọ́run ó bá wọn kí gbogbo tarawih yẹn tán nítorí ẹ̀san tí ń retí lọ́dọ̀ Ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbihi gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú nínú àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àti ńlá náà tó bá túbá Ọlọ́run sì parẹ́ fún ọ̀kan nínú àwọn bàbá wa wọ́n jẹ́ Lárúbáwá wọ́n sọ̀rọ̀ kan jò ní ti mọ̀ gbọ́ wọ́n ní nínú ọ̀rọ̀ àwọn ṣe ìdánilẹ́kọ̀ọ́ káàkiri ó ti wá rẹ àwọn délé àwọn jẹun díẹ̀ ni wọ́n pe ìṣá ẹ̀mí àwọn kan sọ pé bẹ́ẹ̀ káwọn lọ lè rẹ́sìtì náà káwọn mọ̀ bá ṣubú lérí ìrun tàràwì lẹ́yìn ìgbà tán kì í ṣá ìtàn wọ́n ní làwọn bá rí arákùnrin kan tó sẹ́gbẹ̀ẹ́ àwọn àti ẹsẹ̀ kan lóní àti ẹsẹ̀ yọ̀ kan ló wà lọ́dọ̀ rẹ̀ lọ́ba bó síwájú pẹ́rẹ́ lọ́ba sáré ṣe náfìlà súnà rọ́tíbà rákà méjì tá a máa ń yàn lẹ́yìn ṣáà nínú rákà méjì látànábì ní tẹ́lẹ̀ bá yàn wọ́n kọ́lé fún láti Jánnà àwọn wò pé nígbà tí ẹlẹ́sẹ̀ kan tó ń ṣe náfìlà rọ́tíbà tó sì fẹ́ dúró kí tàràwì àwọn táwọn wá lẹ́sẹ̀ méjèèjì wọ́n ní ẹ̀gbẹ́ àwọn lọ́wọ́ ẹsẹ̀ kan ló fi dúró táwọn fi kí gbogbo tàràwì tán ọmọdé pẹ́ lọ́dọ̀ ọlọ́ nígbà tá a fọ́jú wá sí tàràwì lóru ni wọ́n wá ranjú lẹ́nu lé ọ̀wá kí tàràwì. àǹfààní tó wà nínú Ramadan kìí ṣe àǹfààní kékeré táǹfààní ẹ̀ bá dẹ̀ ti lọ ó ti lọ nìyẹn kọ́lọ́hún wọlé àánú ẹ̀ kọ́lọ́hún kọ́mọ́sẹ̀ ìgbà fún wa kọ́lọ́mọ́sẹ̀ ìṣàánú wa. suyamul jawari ara àwọn àmì tá a fi mọ̀ pé èèyàn ń gbà àwẹ̀ suyamul jawari minal athami kalikadhibi wa qawli zuri wal ghibati wan namimati wash shatmi wal qitali was sakhbi wal jahli والنظر إلى الحرام والاستماع إلى ما حرمه الله wọ́n ní àwọn tí wọ́n ń gbà àwẹ̀ tó pé asuyamul kamil àwẹ̀ sọ́mul kamil àwọn tí àwẹ̀ wọn wà completed nínú àwẹ̀ tí wọ́n gbà àwẹ̀ bọ́lá ń ṣe fẹ́ tí wọ́n fi láǹfààní láti gbẹ̀san tó wà nínú àwẹ̀ gbogbo àná la gbẹ̀san o àmọ́ yóò jura wọn lọ níta ń sọ ní àárọ̀ yìí òun náà ni pé báwo ni ládàá àwẹ̀ tiẹ̀ ó ti fẹ́ pọ̀ ju ti ẹgbẹ́ rẹ lọ báwo ló ṣe wà ní àwọn sàbíkùn àwọn tí wọ́n wà níwájú gbogbo àwọn náà la fẹ́ gbà àwẹ̀ àmọ́ ládàá àwẹ̀ wa yóò pọ̀ jura wọn lọ wọ́n ní inú tí ládàá yẹn fi máa ní kìmí tí fi máa ń pọ̀ táwọn yẹn fi máa ń strong níwájú Ọlọ́run tí ládàá ló fi pọ̀ téèyàn fi ráǹfààní tó pọ̀ ń bẹ òun náà ní kéríkéríkè ara yẹn kọ́ máa gbà àwẹ̀ pẹ̀lú pé ẹnu ọ̀jẹ̀ ẹnu òmu kí wàá ṣe ní ọ̀sán nìkan nìyẹn àtàlẹ́ nínú Ramadan kéríkéríkè ara rẹ̀ sọ̀rọ̀ pé àjẹ́ àmú àsomọ́yàwó tọ́wádẹ́yìn ìgbàtà sínú tán wọ́n ṣe lọ́tọ̀ fún wa ká máa jẹ ká máa mú ká sì máa súnmọ́yàwó uhilla lakum laylata siyami arrafathu ila nisaikum ọlọ́run ni ẹ máa súnmọ́ àwọn ìyàwó yín lẹ́yìn ìgbàtà bá ti sínú tán ẹ máa súnmọ́ àwọn ọkọ yín ẹ sì máa jẹ ẹ máa mú títí tàlẹ́ fàájàre ó fi yọ. sẹ́ẹ̀rí siyamul jawari òun á máa gbà àwẹ̀ yẹn lọ́sàn-án á sì máa gbà á lálẹ́ kí ni siyamul jawari òun náà ni ká kó eríkèéríkèé ara wa dúró kó o níbi gbogbo nǹkan tí mọ́mọ́ ń bínú sí yàn nínú Ramadan gẹ́gẹ́ bí irọ́ ó pinnu pé Ramadan ọdún ní tó fẹ́ gbà yìí ò ní parọ́ títí Ramadan fi tán àwẹ̀ rẹ̀ máa strong ó pinnu wípé ní Ramadan yìí ó ní jẹ́rìí èké wípé ó jẹ́rìí pé wọ́n ní lágbájá òun ló gbé nǹkan báyìí wọ́n wá bí ọ́ ó ní mọ̀kàn parọ́ ni o mọ̀kàn jẹ́rìí ẹni o ọ̀rọ̀ yẹn ò sójú mi o ò ní sọ ò ní máa búra lórí irọ́ ò ní máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ láì dá lẹ́yìn bẹ́ẹ̀ nìkan bá ti dá ọ̀rọ̀ ọlọ́rọ̀ ẹlẹ́ ọ̀nà ro ó dìde ńlẹ̀ wọ́n bá ti bẹ̀rẹ̀ ọ̀nà ro
àfáà kí ló dé nínú àwẹ̀ làwà àwọn náà ti rántí pé àwọn ti fẹ́ dá ààyè sínú àwẹ̀ àwọn nìyẹn ààyè ni pé ládàá rẹ̀ máa dínkù wan namima ó pinnu pé Ramadan ọdún ní sẹ́ inṣàlá ó ní sọ ọ̀rọ̀ kan tí ó dàrin àwọn èèyàn méjì rú ó pinnu bẹ́ẹ̀ ó dẹ̀ máa sọ̀rọ̀ rẹ̀ lọ́sàn-án àti lóru wọ́n ṣẹ́tù lẹ́yìn náà ó ní búyàn tí wọ́n bá sì bú ọ ò ní fèsì wọ́n lè ṣe sá ò ní fẹ́ nìkan sí yẹ̀yẹ́ tẹ́nìkan bá sì fi ọ́ sí yẹ̀yẹ́ ò ní fi sí yẹ̀yẹ́ padà ò ní pè yẹn ní dẹ̀dẹ̀wùrẹ́ nínú Ramadan pípé àwọn dẹ̀dẹ̀wùrẹ́ ò ní sọ bẹ́ẹ̀ tí Ramadan fi tán o lè ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn mẹ́nìkan bá dẹ̀sìn rú ọ́ ṣàlàyé ẹ̀ qala Allah qala Rasul Ọlọ́run sọ Ànábì sọ ọ́ dẹ̀ parí ẹ̀ síbẹ̀ àfa àtàfà ò ní máa búra wọn nínú tẹ̀fsírì àdáwò táwa tó kan lẹ̀ Yorùbá ni ẹ̀ ẹlòmíín lọ tẹ̀fsírì àwọn àfa yín lọ lè gbọ́ èsì ọ̀rọ̀ ni wípé ọ̀rọ̀ yẹn ti jáde mo mọ̀ pé bàbá máa fi sí lọ́sàn-án ẹni náà ní kó ṣàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ fáwọn yẹn oníbèbú yìí tí wọ́n bá bú ọ ní bú wọn padà asọ́mùlì kámìlì nìyẹn lẹ́yìn náà òní jà tẹ́nìkan bá tì ọ́ wàá máa lọ ni òní ti padà bẹ́nìkan bá tì ọ́ òní ti padà ó ní ìwọ kò kì í jà nínú àwẹ̀ gbogbo tí mo sọ yìí pátá ńlọ́lá di sí o Ànábì dẹ̀ sọ kì í ṣe bá kọ́ sọ fún wa kákan máa wò lásán ọ sọ fún wa kálí bá a mú lóní ọ̀sáxọ̀b ó ní máa pariwo ọmọ jágbe máa wọ̀nyàn kọ́ máa pariwo no inú Ramadan la torí ariwo pípa inú àwọn nǹkan tí máa ń disturb àwọn èèyàn ni ẹni máa pariwo nínú mọ́ṣíìdì ẹni bọ́ síta wájú mọ́ṣíìdì kẹ́ máa pariwo kánikínlódé wọn ni wọ́n discuss ọ̀rọ̀ kan táwọn afa kan sọ sáré kí ni ti yín ẹ máa lẹ́sẹ̀ bá dà ti yín ẹ já àwọn afọ sọ̀rọ̀ lérí ẹ̀ àbí ká máa discuss ọ̀rọ̀ òṣèlú ní tìkáf ká máa sọ̀rọ̀ politics ní mọ́sálásí nínú àwẹ̀ ká máa wo bọ́ọ̀ ká máa jà ọkọ àtìyàwó wọn pariwo léra wọn lérí ní Ramadan ìyálé àtìyàwó wọn bẹ̀rẹ̀ sí pariwo ní Ramadan pinnu lọ́dún ni pé kò ní ìṣẹ̀lẹ̀ lọ́dún ní sí ọ ipe ìwà tẹnìkan pariwo léra yín kò ní ìṣẹ̀lẹ̀ wọ̀lìjáhàl àbí gbogbo àwọn ìwà aláìmọ̀kan táwọn èèyàn máa ń wù láwùjọ òní ta tẹ́tẹ́ òní bá wọn gbowó èlé òní bá wọn wo àwọn fíìmù burúkú òní bá wọn gbọ́ orin àlìjáhàlì nìyẹn nǹkan táwọn aláìmọ̀kan ń ṣe lórí ilẹ̀ ayé wọ̀lìsítímà òní tẹ́tí kọ́ ọmọ gbọ́ music nínú Ramadan fóònù rẹ nínú Ramadan wọ́n máa ṣọ́ra pẹ̀lú gbogbo agbára tó bá ní tó fi ní wòkúwò tó fi ní gbọ́gbọ́kúgbọ́ kí àwẹ̀ rẹ kó bá di sawmu kamil completed fasting àwẹ̀ tó pé pérépéré bá a bá sí níbẹ̀rù Ọlọ́run bá sí nínú àwẹ̀ bẹ́ẹ̀ náà ni ládàá rẹ̀ ó sì pọ̀ sí ẹni tó bẹ̀rù Ọlọ́run bá díẹ̀ wọ́n fún ní ládàá díẹ̀ ẹni tó bẹ̀rù Ọlọ́run bá púpọ̀ wọ́n fún ládàá púpọ̀ kò wá sí bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa bá a ṣe lè wù kí a wá bẹ̀rù Ọlọ́run tó ká ṣọ́ra tó tá a lè mú 100% kò sẹ́nìkan kan nù wa tó lè mú 100%. Ànábì ní sadidu wa qaribu Ànábì ní gbìyànjú ẹ̀yin náà súnmọ́ wájú kẹ́sẹ̀ súnmọ́ 100% yẹn níta Ànábì sọ nìyẹn àmọ́ máa wà ní 20 30 dákun wọ́n náà wọ 90 95 sadidu wa qaribu torí tá a bá mú 100% zakatul fitiri tí a ń yọ kò ní sàǹfààní tó máa ṣe mọ́ nítorí pé tuhratan lis-sa'im Ànábì ní ẹ máa ń yọ zakatul fitiri nítorí pé wọ́n máa fọ àwẹ̀ yín mọ́ nínú àwọn kùdìẹ̀kùdìẹ̀ tí yọ ṣẹlẹ̀ nínú àwẹ̀ gẹ́gẹ́ bí abara èèyàn tí ẹ̀ lè má ṣe kíní tẹ́ ẹ̀ lè má ṣe kò tí bó ṣe fẹ́ rìn nínú ayé lójú òní rírukúrì ọ̀sàrí gbé kò ní àwẹ̀rẹ́ ti láàyè zakatul fitiri Ọlọ́run fi ṣe kíní Ọlọ́run ọba aláwọ̀ fi fọ́ mọ́ àmọ́ kọ́ màmá kọ́ ọmọ wo obìnrin tí ń lọ títí tó fi rí mọ́ òun lè ń gbà rẹ̀
ó sì fóònù báyọ̀ ń gbọ́rọ̀ yìí obìnrin sí rílẹ̀ ó sì pàlàpàlà ara lẹ̀ oníwọ̀n ń gbọ́ news nínú Ramadan. ó wà níbi iṣẹ́ wà táwọn obìnrin ẹjọ́ ń dẹ́fẹ̀ wọn kọ̀ lísì rẹ níbi iṣẹ́ ní kọ́mpìnì ọlọ́ngbàwẹ̀ nǹkan tó bá ní agbára láti kóra rẹ ró ń bẹ̀ dandan ni kó kóra rẹ ró kí ládàá rẹ kó lè bá ṣe kíní kó lè bá ní kìmí kó lè bá pọ̀ dáadáa ẹni mẹ́rin wá Ànábì ní malam yada qawla zuri ẹni tí ó bá fi ìjẹ́rìí èké lẹ̀ ká máa jẹ́rìí gbogbo àwọn lọ́yà wa àwọn lawyers àwọn gbọ́dọ̀ jẹ́ lawyers nínú ààwẹ̀ o bẹ́ẹ̀ bá lọ kóòtù tó jẹ́ lọ́yà tó wà lọ lè defend irọ́ tó ń sì ń pè rẹ̀ muslim tó ń gbààwẹ̀ kọ́ wá gbọ́n tá nàbí sọ ẹ̀yin lawyers wa ọlọ́mọ àṣàlékún dáadáa fún yín muslim lawyers ẹ̀yin dáadáa lọ́pọ̀ nù wọn àmọ́ àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n ti ń yàgò sínú tọ́jú pé bí wọ́n ti ṣe àlàálí náà wọ́n ti ń fi àràmù kún ẹ̀rù ọ̀dẹ̀ bá wọn. Ànábì ní malam yada qawla zuri gbogbo ẹni tí wọ́n bá fi ìjẹ́rìí èké lẹ̀ ààrẹ náà ní kí wọ́n náà jẹ́rìí pé lágbájá òun ló ṣe nǹkan báyìí tí wọ́n dẹ̀ sojú ẹ̀ ààrẹ náà nìyẹn o. wal amala bí ó tún wá ń ṣiṣẹ́ tọ́ falaysa lillahi hajatun fi an yada'a ta'ama wa sharaba. Ànábì ní Ọlọ́run ọba aláwọ̀ ní bùkátà sí kò ní bùkátà sí àwẹ̀ rẹ̀ ipe ọkàn fi jíjẹ lẹ̀ ó fi mímú lẹ̀ kó jẹ́ kó mú yẹn ò nítumọ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ma tún gbààwẹ̀ tuntun ṣe kínní tí tún parọ́ àbí tí ń jẹ́rìí èké. Ànábì tó sọ nínú àdìsí mi Ànábì ní idha asbaha ahadukum yawma sa'ima Ànábì ẹni kọ̀ọ̀kan tẹ́ bá bára yín lẹ́ni tí ń gbààwẹ̀ Ramadan fala yarfuth ẹ má sọ ọ̀rọ̀ àlùfànṣá o ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọkùnrin àti obìnrin ẹ má sọ̀rọ̀ àlùfànṣá ẹnu àwọn olórin nìyẹn pọ̀ sí àtàwọn ọmọ gáréjì àtàwọn obìnrin ọkùnrin tí wọ́n lójútì Ọlọ́run ni ẹ má dá wọnú àwẹ̀ o fala yajhal ẹ sì gbọ́dọ̀ máa wo àwọn aláìmọ̀kan ìwà wọn kèfèrí fàyín ni mur'un shatama tẹ́nìkan bá ṣe wàá bú ọ àwòkọ́ tálà àbótì ọ pọ́n fẹ́ bọ́ ọjà falyaqul inni sa'im Ànábì ni wọ́n mọ̀ bú padà o wọ́n mọ̀ tì padà o wọ́n kàn sọ fún pé inni sa'im ẹ̀ẹ̀mejì ni wọ́n rìpítì ẹ̀ mò ń gbààwẹ̀ bú tiẹ̀ padà mò ń gbààwẹ̀ wọ́n náà ná tiẹ̀ padà mò ń gbààwẹ̀ wọ́n náà mo ti tiẹ̀ wọ́n ti mí ìyàwó rẹ̀ ọlọ́mọdé àmà àwọn obìnrin tó bá ti yà yàkuyà nínú Ramadan wọ́n máa lọ́ọ̀kì aṣọ ọmọ ọkọ ẹ̀ lọ́rùn yóò ti gbìgbì àní mo ti tiẹ̀ wọ́n náà ti mí mọ́ da wò lọ́dún ni o èyí tó ti ṣe kọjá yìí náà ní kọjá òpin mọ́ pariwo léyàwó ẹ kọ́dà bí ìsinú tètè délẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní kò sọ wala yaskhab wa fi riwaya nínú riwaya kan Ànábì wala yaskhab ẹ gbọ́dọ̀ pariwo ní Ramadan ẹ̀dàmí lóhùn wọn pariwo pé wọ́n fẹ́ jẹun nígbà látàárọ̀ ìmọ̀lẹ́ wá àrùrù àwọn obìnrin wọlé léyìí nana wala yaskhab afẹ́ kò ní sùúrù náà ni ṣe Ramadan wa kọ́ wa bá a ṣe máa ń ṣe sùúrù nígbà tó ń jẹ ọba tètè ṣe kíní jẹ ọba tètè délẹ̀ ó lè ṣẹlẹ̀ nígbà míì kí gáàsì kọ́ tán lọ́wọ́ eré àbí wọ́n dáná lọ́wọ́ tó sẹ́fù ní gáàsì tán wọ́n sì rán ọmọ lọ wọ́n sì pé àwọn gáàsì kọ́ wá ìwọ́dé lágbo méjì àbẹ̀lẹ́yìn mọ́gíríbì ọ̀wá ń bínú ẹ̀dá kan ìgbà tí ò rí bẹ́ẹ̀ gbogbo gbà wọ́n là gbọ́dọ̀ pariwo má pariwo pẹ̀lú àwọn kọ̀líṣẹ́ nínú class àbí nínú masjid àbí níwájú masjid wala yaskhab Ànábì ní ká má ṣe àwọn nǹkan yìí nítorí kí ni jàmá káàwé wa kó lè bá jẹ́ sawmu kamil àwẹ̀ tí ó wà completed nínú ẹ̀ àtàhálùlù mina duyun ìwọ́n tó bá ń gbà àwẹ̀ tó fẹ́ káàwẹ̀ rẹ kó ní tẹ̀wọ́gbà ó sì fẹ́ kí Ọlọ́run ọba Allah kó forí jìn ọ́ gbogbo gbèsè tó wà lọ́rùn rẹ ló lè san wal madhalim gbogbo àwọn èèyàn tó ṣàbòsí fún tó gbowó lọ́wọ́ wọn lọ́ọ́ lè dá owó wọn padà tó bá fẹ́ kí Ramadan rẹ kó heavy kó tóbi ó sì fẹ́ kí Ọlọ́run ọba ó fi ọ́ sínú àwọn tó forí jìn lọ́ọ́ lè dá owó padà gbogbo ẹni tó bá jẹyàn lówó nínú Ramadan náà ni kò pè ọ́ ń tọ̀ pé lágbájá o ẹ sẹ́ndì àkáǹtì mo fẹ́ sẹ́ndì owó yín kátó wá pé ẹni tó jí owó wọ́n tó jí owó lówó yá dá padà torí pé àfọ ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn àwẹ̀ àti tàràwì tó kí kò lè parẹ́ sàmà pé wọ́n ní tó bá kí tàràwì tó dẹ̀ gbà àwẹ̀ wọ́n pẹ̀sẹ̀ rẹ̀
kò lè pa ẹ̀ṣẹ̀ pọ̀ jẹ̀yàn lówó rẹ́ kò sì lè pa ẹ̀ṣẹ̀ pé o dúkìá àwọn èèyàn ń bẹ lọ́wọ́ rẹ rẹ́ ló lè gbọ́ yí bẹ́ẹ̀ tó bá fẹ́ kí Ọlọ́run ọba aláàkó fèrè gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jìn ẹ́ ma taqaddama min dhanbihi owó tètè lọ lè kó olówó fọlọ́wọ́ ẹnìkan sì dá 2 million padà nínú ọ̀sẹ̀ tó lọ yìí ó jí 2 million lọ́dọ̀ ọ̀gá rẹ̀ nígbà tó gbọ́ wà sí pé wọ́n ní ó fẹ́ gbààwẹ̀ ó fẹ́ k'Ọlọ́run fèrè jìn ọ́ owó lówó sì ń bẹ lọ́wọ́ rẹ̀ ó dẹ̀ pé ọ̀gá rẹ̀ ó dẹ̀ kó 2 million yẹn kalẹ̀ last week lọ́sẹ̀rẹ̀ ó kó 2 million naira kalẹ̀ ìgbà tẹ́rù Ọlọ́run ṣe kíni lọ́ba nítorí pé wọn là Nábì ní yughfaru lish-shahidi á fèrè jìn ẹni tó kú sójú ogun ẹ̀sìn kullu dhanbi gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátá illa ad-dayn àfi gbèsè nìkan ọjà yẹn ń gbèsè ọwọ́ ní ọmọ tọ́ra sí astaghfirullah ọ̀sán gbèsè ni o dúkìá àwọn yẹn ń bẹ lọ́wọ́ rẹ ọwọ́ ní wọn wá fèrè ọ̀dọ̀ Ọlọ́run ó fèrè jìn ọ́ pẹ̀lú májẹ̀mú kóńtọ̀ wọn ó fèrè jìn ọ́ pẹ̀lú májẹ̀mú kóńtọ̀ wọn yọ̀ǹda rẹ pẹ̀lú májẹ̀mú kó dá dúkìá yẹn padà kéèyàn mọ́ rò pé a ti gbààwẹ̀ àti kí tàràwì wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ wa ti lọ kọ́ wọn máa fowó lówó tajà lọ wọ́n máa fowó lówó gbádùn lọ wọ́n tán rẹ o nínú àwọn mọ̀tọ́lìm òun náà ni ẹni tí a ti bà tiẹ̀ jẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ó ti sọ fún àwọn èèyàn pé lágbájá ń ṣe báyìí ó sì mọ̀ pé rọ́ ni wọn ò ní foríjì nínú Ramadan lérí ẹ̀ṣẹ̀ yẹn àfi tó bá lọ lè bá àwọn ẹni yẹn padà pé ẹni tí mo ní ó ń ṣe nǹkan báyìí irọ́ ni o irọ́ ń bá pamọ́ o tónítọ̀ wọn ò bá ti gbọ́ Ọlọ́run ò foríjì ọ́ tónítọ̀ wọn bá ti gbọ́ pọ̀ sọ bẹ́ẹ̀ àfi kó tó lọ́dọ̀ tiẹ̀ náà náà pé ní atahallulu nìyẹn náà wọn fà máa ń pariwo hey orí pọ̀ ní Ramadan mọ́ wàá jẹ́ pé àwọn kankan ní wàá di oore yẹn lọ́wọ́ tí òfin ní oore náà ẹni tó sọ̀rọ̀ láì da lọ́ọ̀lẹ́ tún ọ̀rọ̀ rẹ̀ sọ bí ó ti sọ tahallulu nìyẹn láì ṣe bẹ́ẹ̀ wọ́n bu ládàá wẹ̀rẹ̀ fún wọ́n bu ládàá nínú àwọn sẹ́ẹ̀rì rẹ̀ ó lè jẹ́ ìdòwò Ramadan tó gbà ó lè jẹ́ dájì ẹnu yìí jama ló fi jẹ́ pé nínú Ramadan àdébí fẹ́ ká sọ ẹnu wa yìí kó lè ràn wá lọ́wọ́ lẹ́yìn Ramadan láti máa sọ ẹnu nínú sẹ̀mí wa kí mo kàn sọ̀rọ̀ kalẹ̀ kí ló máa ṣẹlẹ̀ mo ti sọ ná ó kọjá bẹ́ẹ̀ o àwọn sábà bíi anabi pé ṣé àwọn èèyàn lè wọ náà torí pé wọ́n kàn sọ̀rọ̀ anabi ní alẹ́ yẹ kó bò náà àwọn èèyàn wọn ò ní wọ náà ilà min ashahidi alisinati bí wàá jẹ́ pé ntí àwọn ti gbé jáde nínú ayé lọ́sọ̀ wọn dọ̀mọ́ náà anabi ní wọ́n ti bọ́ ní Ramadan mọ́ bu wọn padà nítorí kọ́mọ́bà díẹ̀ lékè bu lẹ́yìn Ramadan àmọ́ sọ̀rọ̀ kọ́ba àmọ́ kọ́ gbọ́n tó ń sọ pé mọ̀ ń gbà rẹ̀ èyàn bá o ti fa àwọn èèyàn sí yẹ̀yẹ́ defamation of character o ti bàyàn ló kọjẹ́ ọ̀ padà sí íńtánẹ́ẹ̀tì padà ní o o ti fi AI o ti fi parọ́ mọ́ àwọn èèyàn àṣetán ibilis nìyẹn àṣetán ibilis AI àwọn olórí burúkú lọ́pọ̀ jù mẹ́ wọ́n máa jẹ ọkùnrin àti obìnrin papọ̀ wọ́n dẹ̀ máa sọ̀rọ̀ ẹ̀fẹ́ síra wọn wọ́n yọ orí ẹnìkan wọ́n gbé sára ẹlòmíì kọ́dà wọn ni wọ́n ń bọ ẹlòmíì lẹ́hìn òhò wọ́n gbé orí ẹ̀ síbẹ̀ wọ́n wá gbé òhò kan sí orí ẹ̀ wọ́n jàn mọ́ àwọn tá a wí yìí tí wọ́n lè sóríire láyé gbogbo ẹni tí wọ́n ń ṣe AI tí fi ń bàtà àwọn èèyàn jẹ́ àbí tí fi ń dọ̀tí àwọn èèyàn àbí tí fi ń bókọ àwọn èèyàn jẹ́ àbí tí fi ń dìfẹ́mù àwọn èèyàn ẹ máa wà àtibọ̀tẹ́ rẹ̀ ò lè dáa torí pé n tó ṣe yẹn ọjọ́ òótọ́ lójú àwọn èèyàn yẹrọ sí ni wọ́n tó bá parọ́ gan wọ́n lọ lẹ́sẹ̀ ó tún wá ṣe nǹkan tọ́jú òótọ́ àwọn ọmọlẹ́yìn ibilis ni náà fi ní kẹ́ ẹ rọra pẹ̀lú picture yín láti máa upload the pictures sórí social media fídíò kan táwọn afa ṣe lẹ́tọ́ yìí ẹ wàrà táwọn èèyàn ń dá pẹ̀lú fídíò náà wọ́n tún yọ fọ́tò ń bẹ̀ àbí kàn ṣe fídíò náà kí wọ́n jàǹkún jẹ mọ́ra wọn lọ́dọ̀ àwọn tó ń ṣe fáwọn afẹ́sì ọ̀kan náà àwọn afa ní London láìpẹ́ wọ́n lè gbé ọ̀rọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu
bàbá Sheikh Fawzan iná àwọn afá wa tí wọ́n jẹ́ mufti àgbà lẹ́yìn nílùú Saudi Arabia wọ́n dẹ̀ gbé ọ̀rọ̀ kọ̀dọ̀ sí wọn lẹ́nu pídò bàbá wọ́n play rẹ̀ wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ lẹ́nu bàbá ipe tẹ́lẹ̀tẹ́lẹ̀ o làwọn ní káwọn èèyàn kan máa jó káwọn èèyàn kan máa mutí ní Saudi Arabia káwọn èèyàn kan máa ṣafẹ́ àwọn ti wá rí fásì fatiwa yẹn ipe àwọn rí pé ayé ti lajú ju gbogbo táwọn ń sọ yẹn lọ ọlọ́run ní ká máa gbádùn ọlọ́run ọba aláwọ̀ dá gbogbo kan fún ayé ká máa enjoy yẹn ni asalaamu aleykum wa rahmatulah wàllá tẹni tí o bá mọ̀ pé ai ni ọmọ àgbà pé kí ni bàbá wa ń sọ yìí ibi tó ti sọ yìí náà ló gbé lọ ìgbà náà lọ́lọ́run tó fèrè jọ gbogbo àwọn èèyàn tí a ti sọ̀sọ̀ kú sọ̀ sí kọ́ lọ́wọ́ àwẹ̀ àti tàràwẹ̀ ọ̀pá rẹ̀ o ó dìgbà tẹ́ni ẹ bá lóun fèrè jẹun o ọlọ́run bá aláàkọ́mọ̀já fẹnu kọ́ náà fi ní ká gba àwẹ̀ tó pé àwẹ̀ tá a gbà pẹ̀lú ẹnu amẹnu lọ́wọ́ sọ́bọ́ sisters ẹjọ́ panu rẹ mọ́ inú Ramadan panu rẹ mọ́ broda mi náà dẹ̀ ń rojọ́ dobìn lọ ọba jòkó lẹ̀ báyìí wákàtí bẹ́ẹ̀ ta ó lè lọ wájú mọ́ṣáláṣí wákàtí bẹ́ẹ̀ ta ọ̀ lọ́lé mọ́ ni láti gbàtà tí ká sọ́ba ta títí tẹ́ ìdágún mẹ́jọ àbọ̀ kí ló ń ṣe wájú mọ́ṣáláṣí irú àwọn ẹjọ́ wòrowòro báwọn la majala lahu fi Ramadan gbalẹ̀ lọ́wọ́ lè sùn láyè kí sọlátù duha ọlọ́ọ̀bà aláàkọ́ṣàánú wa nínú àwọn nǹkan tí ó jẹ́ àgbà asọ́mù alikamil alimusharakatu fi jami amali Ramadan wọ́n ní gbogbo iṣẹ́ tó wà ní Ramadan ní pátá wọ́n ní gbogbo iṣẹ́ tó wà ní Ramadan pátá ní ká lẹ́mìí pé gbogbo ẹ̀ náà la máa ṣe ànífi kanlẹ̀ àtọ̀rọ̀yàn bẹ̀ àti náfìlà bẹ̀ ìpè pẹ̀lú ìyọ̀dà Ọlọ́run ń gbà wẹ̀ yí pé àfi tí n bá ní ìdí lọ́wọ́ lókù gẹ́gẹ́ bí àwọn obìnrin tí àwẹ̀ tí wọn kì í sábà pé ìdí obìnrin lè lo oògùn kó lo pills medicine kó lè bá delay menstruation rẹ̀ di ẹ̀yìn Ramadan àwọn olùfáà ní oye tí ó bá ní nílà tí ò ní kó nira bá nísìnyí àti lọ́jọ́ alẹ́ wọn ló lè ṣe òun ló delay rẹ̀ àbí ẹ̀yọ́ padà wá àmọ́ ó delay rẹ̀ bíi ijọ́ márùn-ún ó fi lè gbà wẹ̀ tán wọn ní kò burú pẹ̀lú májẹ̀mú tí o bá ní sí nira ń bẹ̀ fún àwọn afá kejì àwọn ní nígbà Ọlọ́run bá dá ọ tó sì ní kí ẹ̀jẹ̀ yọ máa wá jọ́ márùn-ún jọ́ mẹ́fà torí àlàáfíà ara rẹ̀ lọ́run fi ní kẹ́jẹ̀ yọ máa jáde torí kò wúlò mọ́ lára ẹ̀ kí ló dé tó wá di ilé rẹ̀ tó bá wá di ilé rẹ̀ tán tí sísítẹ̀mù ara rẹ̀ bá ṣe kíní tó bá wá dàrú sọ ma pé wàhálà ńlá lọ dálẹ̀ fúnra rẹ̀ àdìgbò Ọlọ́run ọba aláà tó ní kẹ́jẹ̀ yẹn wá òun náà ló ní kọ́ fà wẹ́lẹ̀ pé kọ́ padà san padà kí ni wàhálà ó ti yé bọ̀dẹ́ tó bá ṣe ó ti yé tọ̀ at your own risk kọ́lọ́mù ọba aláàkọ́mọ́sá ìgbà fún wa wọ́n ní kárí pé àwẹ̀ yẹn àgbà tán àfàwọn obìnrin táwẹ̀ wa tí kò bá pé torí sábàbí haid àbí nifas àwọn táwọn ti ń ṣèrìn àjò a lè fà wẹ́lẹ̀ tá a bá sì gbà aláwẹ̀ àmọ́ ká fi sílẹ̀ yẹn lọ́ dájú gbà pé gbogbo kìyàmù lẹ́ẹ̀lì tàràwì ó nípa ẹyọ kan jẹ́ ń bẹ̀ tìláwà Quran ó parí Quran ó kéré parí mẹ́ta Quran ẹyọ kan jọ́ mẹ́wàá Quran ẹyọ kan jọ́ mẹ́wàá Quran ẹyọ kan jọ́ mẹ́wàá ó di Quran mẹ́ta bọ́ọ̀bù alágbára tó bẹ̀ náà Ọlọ́run ó gbà sáré pọ̀ ká Quran ká máa ṣáláwẹ̀ lẹ́nu ìwọ náà pinnu ipe lọ́dún ní bí wọ́n náà ṣe ń jẹ ìfutọ́rù ní kí wọ́n náà mọ̀ ṣe ìfutọ́rù ìgbà ẹgbẹ́ Yorùbá yẹ a jẹ ìfutọ́rù a sì ṣe ìfutọ́rù kọ́mọ̀jẹ́ jẹ́ pé a jẹ ìfutọ́rù nìkan ni ó wà nínú ẹ̀mí títí ẹ̀ ìgbé bó ni wọ́n ní ìmáàmù tuntun kó dé wọ́n ní wọ́n tuntun kó dé o níbo lọ́wọ́ ìwọ náà lẹ́mìí pé ìwọ náà fẹ́ ṣe ìfutọ́rù nínú díẹ̀ tọ́lọ̀ ń ṣe kínní tọ́lọ̀ ń ṣe fún wọn náà nínú yìí tí wọ́n fún wọn náà kó fi ṣe ìfutọ́rù wọn náà tún fún ẹlòmíì kó wọn náà fi ṣe ìfutọ́rù ọgbà aládàá pẹ̀lú yọ̀dá ọlọ́ man fattara sa'iman falahu mithlu ajri wa sahur lẹ́yìn náà sáàrì nínú tí ma jẹ́ káwé ní kìmí ó ní pé má pa sààrì kan jẹ láì jí kọ́dà bóyá bá jẹ nǹkan tó heavy tíráyì kọ́ jẹ nǹkan tó light ó lè mú mi nìkan ó lè jẹ támúrù nìkan ó lè mú juice ó lè jẹ ọ̀gẹ̀dẹ̀ àbí apple ẹ̀ ọ̀kan ó ti tó fún sààrì èmi jẹun lóru sahari tasaharu Ànábì ní ẹ máa jẹ sààrì fa inna fi sahuri baraka
Ànábì ní àlùbáríkà ń bẹ mi kéèyàn máa jẹ sààrì nítorí pé oore wà ń bẹ fún wa kọ́lọ́mọ bàálà kọ́ mọ́sàájọ́ rọrùn fún wa ẹja máa jíjẹ sààrì lẹ́yìn torí pé àsìkò yẹn tó ní gbogbo àdúrà tó bá tọrọ ń gbẹ̀yìn Ọlọ́run máa ń tètè gbàdúrà wa bil asahari hum yastaghfirun Ọlọ́run ní àwọn ẹni eré lásìkò sààrì wọn kì í sùn ó tún wá jẹ́ ní Ramadan ó tún wá jẹ́ mẹ́wàá gbẹ̀yìn Ramadan ó tún wá jẹ́ òru Lailatul Qadr wáyé tó ní jíjẹ sààrì kọ́ jẹ́ ní tipa rẹ̀ bá ká ìbá somi lásán lẹ́yìn náà dùá kàṣẹ àdúrà kọ́ pọ̀ gan tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ Ọlọ́run bá aláǹ gbàdúrà especially tó bá fẹ́ sínú àbígbà tó sínú tán gbàrà Ànábì sallallahu alaihi wasallam Ànábì ládùá máa ń gbà lẹ́yìn náà askar ká gbìyànjú kárí pé àwọn askar wa sọ̀bá wal masa nítorí ẹlòmíà wò pé àkọsálìjà nínú àwẹ̀ wọ́n ní wọ́n ti dè wọ́n mọ́lẹ̀ lóòótọ́ wọ́n dè wọ́n mọ́lẹ̀ àmọ́ ẹ̀rí pé àwọn ṣe bú kan náà wọ́n ń ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nínú Ramadan bí òròjú àbí bí ahun wọ́n ní ó kó wọ bẹ́ẹ̀lẹ̀ ń yọjú wàpò àbú ń yọjú wàpò àní ẹ má máa gín owó fáwọn obìnrin mọ́ ẹ má máa yọ owó mọ́ ẹ má bu owó ni mo ti sọ fún yín náà lọ́pọ̀lọpọ̀ gbà kí ni bó ní ká ẹ má máa ṣe má yìí jẹ́ mọ́ ẹ má máa yọ owó fáwọn obìnrin mọ́ ẹ má bu owó. ìwọ́n tó fẹ́ jẹ nǹkan tó da nísìnyí ó fẹ́ jẹ nǹkan tó da ń sáàrì ó wàá fowó tó da sílẹ̀ ẹ dákun sí déédéé nìyẹn wọ́n fẹ́ jẹ wọ́n ní ọbẹ̀ tó dùn owó ló ṣe kí ni jama owó ló kilẹ̀ owó ló pa ó Ọlọ́run bu ẹni kọ̀ọ̀kan Ọlọ́run bu aláṣírí tí ó pọ̀ tá à ní máa yọ tá à máa bù ú la hawla wala quwwata illa billah tó bá fóbìnrin lówó tó da yóò ṣe bẹ̀ tó da fún ọ ẹ̀yin tí ó bá wá sí àwọn àṣọ fún pétó nítorí wà lẹ́nu ẹ̀ bá wà mọ́lẹ̀ jẹ wọ́n tún wá ma ọbẹ̀ kò sówó ńlẹ̀ṣẹ̀ tọ́jẹ́ pé níwọ̀nba náà ní o tí ẹ sì gbádùn rẹ̀ nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn ṣe àwọn ìyá wa kí wọ́n dáná sàrì kan dáná sínú àmọ́ ká má fi dí àwòrán èèyàn lọ́wọ́ o obìnrin mìíràn wà ní kíchìn tí òórùn ó fi wọ̀ kọ̀dẹ̀ tí kì í sọ̀rọ̀tọ̀ àṣírí aburú ńlá ni kò tí ì kàṣíkàrò òórùn sì wò ọmọ lọ́wọ́ kò tí ì kàṣíkàrò kò kàṣíkàrò lẹ́yìn fájìrì ó ní torí pé òun ti dáná sáré wọ́n kí fájìrì táwọn sùn kọ́dà ẹlòmíì lè má kí fájìrì gan ibi ó ti jẹun tán náà ni ó ti sùn lọ wọ́n ṣe rẹ o ìrun ọ̀ràn yẹn ju sàwórì tó dá lọ ìrun ọ̀ràn yẹn ó sì dùn sínú tó dá yẹn ó dùn lọ. nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mójútó nínú Ramadan ó ní pé ká má mísì jama àwa tá a jọkùnrin yóò jẹ́ kí ládàá wẹ̀ wá ó ṣe kíni kọ́pọ̀ àwọn tá a jóbìnrin kárí pé tí wọ́n bá ti pẹ̀rùn gbàrà là ń ṣe kíni ẹ̀ là ń kírun ọ̀ràn yẹn wa ká má má di ilé rẹ̀ nínú àwọn kan tó jẹ́ káwẹ̀ wa kó jẹ́ sọ́ọ̀mù kámil òun náà ni ká gbìyànjú ká máa tètè sínú Allahu akbar gbogbo bí tó bá wà ẹni tí tó bá ti bá lọ́wọ́ rẹ ẹni tí tó bá ti bá lọ́wọ́ rẹ tètè sínú Ànábì ní la yazalu an-nasu bi khair àwọn yẹn ò ní yẹ wọn níbo lẹni tó lọ́wọ́ bá aláwọ̀ máa ṣe lóore ma ajjalul fitr lókùn ìgbà táwọn náà bá ń tètè sínú ẹni pé bóun bá ti wọ gbàrà kó sínú kéde pé ọmọ wa sínú lágo mẹ́jọ ọmọ sínú lágo mẹ́fà ọmọ sínú lágo méje àbọ̀ tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti kírun tán ìsínú ni pé break fi kankan sẹ́nu tó bá wá kí magrib tán ó lè wá jẹ anything tó bá tó ṣe kíni tó bá wù ọ́ Ànábì ní orí wa ń bẹ fún àwọn àlùmọ́ wọn Ànábì ní ma fatara sa'ima ẹni bá ṣe aláwẹ̀ lẹ́nu ọlọ́mọṣàfẹ́ mí náà sínú àwọn tí ó ṣe aláwẹ̀ lẹ́nu ọlọ́mọṣàfẹ́ wọn náà síbẹ̀ Ànábì ní ma fatara sa'ima gbogbo ẹni tó bá ṣe aláwẹ̀ lẹ́nu aw jahaza gaziya àbí ó fún àwọn ọmọ ogun ní nǹkan tí wọ́n fi jagun bọ̀tọ̀ wọn lọ Ànábì ní falahu mithlu ajrihi dédé ládá tí aláwẹ̀ ó gbà ńlá fún ẹni tó ṣe lẹ́nu o dédé ládá tí ẹni tó lọ sójú ogun máa gbà ńlá fún ẹni tí ó prepare ogun tó prepare àwọn nǹkan tó mú lọ sí ogun ńlá fún òun náà ìta fún ẹni tó lọ sójú ogun ńlá fún ẹni tó lọ sójú ogun ní àwọn nǹkan tí ó lò lójú ogun owó ẹ̀sìn ó fún dédé ládá tẹ́nìyàn ó gbà lòun náà gbà òun náà wà ń lé wọ́n tó bá ṣe aláwẹ̀ lẹ́nu dédé ládá tí aláwẹ̀ bá gbà ni wọ́n náà gbà dédé ládá tí aláwẹ̀ bá gbà ni wọ́n náà gbà dédé ládá tí aláwẹ̀ gbà ni wọ́n náà ó sì kíni ni wọ́n náà gbà
walaw bi shikki tamra ìbá jẹ́ ìdajì làbídùn date òṣèlú déètì 30 déètì 30 ọgbọ́dọ̀ ju 1000 lọ ọwọ́ mú ẹyẹ kọ̀ọ̀kan fáwọn èèyàn jojúmọ́ dèdè ládàtẹ́ nìyẹn ọgbà láfún ọ ọ̀dà ìpàdé ọ̀ka déètì làbídùn 30 ra làbídùn 15 kọ́dà gbogbo àwọn ọmọ wa tán bẹ́ẹ̀ nulẹ̀ wọn lágbára rẹ̀ ká tó wá pé wọ́ torí àníyàn ní gbogbo nǹkan ọ̀rẹ́ làbídùn 15 ọwọ́ pín sí méjì ó ti wà ní ọ̀rá níjọ́ kọ̀ọ̀kan ọmọ múdàdì jáde wọ́n ń pèrò tábà yìí ọ̀sán fi lẹ́nìkan lọ́wọ́ pé iftar sa'im ló máa ń rún jẹ ọjẹ́ ìdajì làbídùn rẹ falahu mithlu ajrihi lọ́dọ̀ ọlọ́run wọ́n kọ ládàá dèdè ládàá tẹ̀nìyẹn máa gbà wọ́n kọ ládàá rẹ̀ fún ọ kátó wá pàwọ́ tọ́lọ́ ń kẹ́ tó jẹ́ pé alágbára fruit alágbára omi alágbára rice alágbára àwọn nǹkan mìíràn tí ọjọ́ oúnjẹ táwọn èèyàn máa ń jẹ láwùjọ wa gbogbo àwọn olówó wa opportunity tí wọ́n ní ìyàwó tálíkà ní tó àwọn alánikẹ́ máa ń ṣe òkú alánikẹ́ máa ń ṣe fìdáwò àsìkò tẹ́ náwó ni kódà ó lè ṣe ìfitárù yẹn kó o ṣe lánìyàn pé kọ́lọ́mù ládàá rẹ̀ bá bàbá rẹ̀ kọ́lọ́mù ládàá rẹ̀ bá yẹ sọ́dákọ́ ni àmọ́ tó bá ṣe ń torí ọlọ́run pé àníyàn pé wọ́n fẹ́ sálàwẹ̀ lẹ́nu dèdè ládàá ẹ̀ nìyẹn lọ́gbà ẹ má jìyà lò sí ládàá ẹ má jẹ́ kọ́ bọ́ fún wa pẹ̀lú àníyàn yìí pé àwọn ò ní àwọn tó ní ni wọ́n ń gbówó kalẹ̀ díẹ̀ tí bẹ lọ́wọ́ tiẹ̀ náà ìwọ náà fi wá ládàá lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́mù wọlé àánú ẹ̀ àwẹ̀ wa kọ́lọ́mọ́sá ṣe ní sọ́ọ́mù kámìl sọ́márìlì òun náà ní pé àwẹ̀ tá a fẹ́ gbà lọ́dún ní kájọ́ yàtọ̀ ká ṣọ́ ọkàn wa kúrò níbi ẹbọ àti kárí ni gbogbo tá a bá ṣe nínú Ramadan ká ṣe lè wájú ìlà nítorí ọlọ́run ẹni tí ó ní kí wọ́n pèrún ọ̀sán wo kán pèrún sí tẹlifíṣàn ọwọ́ adé kán gbé fọ́tò òun sẹ́gbẹ̀ẹ́ wọ́n tó wá ń pèrún láago 3 ẹ wà dánwò èmi àwọn tó wà ní rẹ́yìn TV station yẹn o alákọ̀ọ́kọ́ àsìkò òun ò tí ì tó òun dì stop àwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì fọ́tò rẹ tó gbé síjú screen yẹn kí ni tó mẹ́ ẹlòmíràn tún ní àwọn tó sanwó irun pípé àwọn alájí kìnnì kan wọ́n ń tarin wọ́n ní wọ́n ń ta símẹ́ǹtì ẹ̀túyàyà nọ́mbà kìnnì kan ní ṣọ́ọ̀bù wọn wà nínú Ramadan nínú Ramadan àwọn onígbòwó lọ́wọ́ yín gan tí wọ́n fowó yín ṣòfò àwọn alájà wa kìnnìkan òun náà yóò da gbogbo ẹ̀ sọ́wọ́ sọ́rùn wọn ní àwọn ìyá lọ́jà àbí kan ẹ̀dá kò kí ni tó mọ̀ gbogbo yẹn ala lillahi dinul khalis ọlọ́run ní ẹ̀sìn téèyàn bá ṣe nítorí tòun nílò wọ́n gbà tó bá fẹ́ advertise ọjà rẹ̀ ṣe lọ́tọ̀ anytime ló lè ṣe àmọ́ má lọ mọ́ ìbádà tá a rò pé òfin súnmọ́ ọlọ́run lẹ́yìn náà ká gbìyànjú ká rí pé oríkèéríkèé ara wa ń gbààwẹ̀ especially ojú wa àti etí wa àtẹnu àwọn ohun mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọmọ ìyá mi àyè ṣàkíyèsí ẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hàn níjẹ́ wọn nímú wọn ní ṣèṣì náà wọn ní báyà wọn lásìpọ̀ lọ́sàn-án Ramadan lọ́sàn-án wọn ní ṣe torí pé kálukú ti dágbére fún yẹn rí bí ṣètọ́ni sáṣí fún wa òun náà ní ojú etí àtẹnu ọ̀rọ̀ níta ń gbọ́ àti níta ń wò ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ládàá àwẹ̀ lómi ti máa ń ṣe kíní tó fi máa ń wálẹ̀ òun náà lóun gbàwẹ̀ wọ́n sì fún ní 10% ní 100 ọgbàwẹ̀ náà ni torí ó lè sọ pé bí tàwa wo ti ọ̀dà bí kọjá àwẹ̀ kọjá àwẹ̀ bọ̀tẹ̀ ó di ládàá àwẹ̀ kú ó ní ẹbí mọ̀kàn gbọ́ orin sọ́wọ́ ajá àwẹ̀ ni kò sáà sínú táwọn afá kàpé ń já àwẹ̀ kọjá àwẹ̀ lóòótọ́ àmọ́ ó lè fún 5% nínú 100 ọ̀sàgbà àwẹ̀ náà ni àbí nídìí bẹ́ẹ̀ kádàkùn tó lọ́wọ́ ká gba àwẹ̀ sọ́wọ́mù kámìlì ká ti gbìyànjú ká jẹ́ pé gbogbo àwọn iṣẹ́ olóore tó wà ní Ramadan gbogbo ẹ̀ láṣẹ àwọn aráalé wa àwọn ìyàwó wa ká jẹ wọ́n pa láti kún kẹ́kẹ́ fún ìjọsìn Ọlọ́run nínú àwẹ̀ yìí kọ́lọ́mọṣẹ́ lágbàmọ́ fẹ́ni kọ̀ọ̀kan wa Ọlọ́run jẹ́ àgbà ọ̀pọ̀lọpọ̀ nílé ayé ọlágbára Ọlọ́run ọba wa gbogbo táwọn fi gbàwẹ̀ náà ọlọ́mọṣẹ́ àjọ ọmọ bọ́sẹ̀ ọ̀run fẹ́ni kọ̀ọ̀kan wa wọ́n jẹ́ àdàmú ká tó rí ọlọ́mọdé àdàmú ká tó ná wọ́n jẹ́ àdàmú ká tó lò
wọ́n jẹ́ ọjọ́ pé ọlọ́run mọ́jọ́ ọjọ́ pé àwẹ̀ bá àwẹ̀ ńlẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí hàn ní before Ramadan ọlọ́run sábà darí àánú rẹ̀ sọ́dọ̀ wọn gbogbo àwọn àlùfáà ká gbìyànjú ká bá àwọn tọ́lọ́run kẹ́ sọ̀rọ̀ kí wọ́n kó ìfitọ́rù jáde ká pín fáwọn èèyàn gbogbo àwọn ẹni rere tí wọ́n fẹ́ gbà wẹ̀ lọ́kùnrin lóbìnrin ọlọ́mọ fẹ́ fi pa wọn o mọ́jì wọn dààmú o gbogbo apáta aládìsíkì àárín wa àtàwọn afá àárín wa àtàwọn náà ọlọ́run mọ́sá gbà lọ́wọ́ wa o ọlọ́run jẹ́ aṣọ pọ̀lọpọ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salamu alaykum wa rahmatullahi wa barakatuh. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون